Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kúrò níwọnú egungun ni. Ìwọ ti jẹ dùnkì àyà kékèbèje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn wọ́rọ́wọ́. Kí wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kú bá nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn wọ́n mi dáadáa o lè dẹ́rù kú bá mi. Ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní í gbé e. Má jẹ tó àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú tó tí kò gbúdọ̀ já ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o, àṣà wa ní. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólókò lóko. Kò sólókò lóko. Kò sólókò lóko. She's been proficient, effective, and very, very highly efficient. Mi rò pé àti nírú èèyàn tó ti ṣiṣẹ́ ń bì báyìí in a while. She's so dedicated to her job. She might just be the best thing to happen to this company. Will you shut up? Best what? Wo bó ṣe ń kà lọ on and on like that. Kí ló dé? Ṣé o mọ̀ pé mo máa ń sọ time to time like ṣé what is wrong with you? Kí ló dé tó ń kó ṣé Lọ́ládé náà ló fún ní gbogbo oyè tó pọ̀ yẹn? She's this, she's that. I want her fired. Borokini. Lolo kí ló ṣe ẹ́? Bó bá ṣe ń bọ̀ ọkọ̀ wá dúró ni. What is it? Kí ni ká ṣe gbọ́ pé ìyàwó kábíyèsí lóyún fún ẹ̀gbọ́n kábíyèsí? Kí ló wí? Kí ló gbọ́? Ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí. Báwo ló ń ṣẹlẹ̀? Kí ni ká wá ṣe báyìí? I should be asking you that. Kí ni ká ṣe báyìí? Oye mi ò ti bá tẹ́lẹ̀. Má
sọ̀rọ̀ bẹ́ẹ̀. O ti bá tèmi jẹ́ o. Má sọ. Just calm down, okay? Don't touch me. Má fọwọ́ kàn mí. Má fọwọ́ kàn mí. Má pariwo. Má pariwo náà. Jẹ́ wọ́n lọ. Ìṣòro náà. Àṣà lè wà bí báyìí. Lolo. Kí ló ṣe? Kò sí kẹ́. Kí wá lóde tó ń fèrè? Ojú sókè kò wò mí. Kí ló ṣe? Ìgbà tó ń lọ, kì í ṣe tó ṣe fi lélẹ̀ rí náà. You were happy and joyous and everything. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pé nǹkan tó bá ti dé bá ẹ ti dé bá ọba pàpọ̀ ni? O mọ̀. So bá mi sọ̀rọ̀. Àbí o ò fẹ́ ṣe olórí ni? Yé sọ̀rọ̀ báyìí. So kí wá ni? Kábíyèsí. Ṣó kan dandan kí n jẹ́ ìyàwó yìí? Irú ìbéèrè wo ni? Kàn béèrè. O kàn béèrè? Ó ga ọ. As long as tó bá nífẹ̀ẹ́ mi, dandan ni kó jẹ́ ìyàwó mi. Ta ni mo tún fẹ́ fẹ́ lẹ́yìn ẹ̀? Kí wá àbáwọn olóyè ti bí ẹ nínú ni? Ìwọ. Níbo lẹ ń lọ? Mo fẹ́ lọ bẹ̀ àwọn olóyè. Kábíyèsí. Ló ṣẹlẹ̀. Mo ti ṣàṣemáṣe kan. Àṣemáṣe. Ìwà àti ìyá lóye ti jà. Ìwà àti ta lóye jà. Ẹ má jẹ́ sọ̀rọ̀ kábíyèsí. Kí ló dé tó ń sunkún? Ìsúnkùn. Irú àṣemáṣe wo ló wá lè ṣe tó wá tó? Ṣó lè tó eléyìí ni? Ṣé kémi náà bọ́ fìlà? So kí wá ló ṣẹlẹ̀? Kábíyèsí. Mo ti lóyún. Oyè níyì. Kábíyèsí. Ǹjẹ́ o mọ̀ pé Lolú lóyún? Oyún yẹn kò tiẹ̀ tún wá kí n ṣe tèmi. Àbó ò gbọ́ mi. Mo gbọ́ yín kábíyèsí. Ọ̀rọ̀ ẹ kò yà ẹ́ lẹ́nu. Yà mí lẹ́nu. Ṣó dẹ̀ ti wá sọ ẹni tó lóyún fún yín? Mi ò tiẹ̀ fẹ́ mọ ẹni tó lóyún fún. Torí tí mo bá fi lè mọ ẹni tó ní oyún fún, nǹkan tá a máa sọ kọ́ la máa sọ o. Ṣùgbọ́n kí ló rò pé mo lè ṣe sí? Kábíyèsí, bí tọ́rọ̀ gbé dúró báyìí, ọ̀rọ̀ ò tọ́ sí mi. Mi ò mọ nǹkan tí mo lè sọ. Mi ò lè sọ pé nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe. Má tiẹ̀ ṣe yọnu. Má ṣe yọnu. Mo ti mọ nǹkan tí mo máa ṣe. Bẹ́ẹ̀ ni, mo ti mọ nǹkan tí mo máa ṣe. Màá fẹ́ tọmọtọmọ ni. Ọmọ àlè tó lóun bí yẹn, màá gbà. Kó tó máa padà ṣẹlẹ̀ ni. Kábíyèsí. Èèwọ̀ nìyẹn o. Èèwọ̀ rèé o. Oyè níyì ẹ̀. Láti ò kì í ṣe ọmọ àná. Nǹkan tó bá jẹ́ èèwọ̀, òun ni nǹkan tí gbogbo aráàlú bá ti mọ̀. Àbí òye ẹ̀? Tí àṣírí yẹn bá wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn èmi, ìwọ àti Lolú, kò sí èèwọ̀ ńbẹ̀. Ọmọ yẹn sí ará ìlú, àrẹ̀mọ ọba ni. Ṣùgbọ́n láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta, a mọ̀ pé èmi kọ́ ni mo lọ́mọ.
àbí òye ẹ̀. Ó yé mi kábíyèsí. Àṣírí ọba ni kò gbọ́dọ̀ tú síta. Kábíyèsí. Ẹ tún ro. Mo mọ̀ pẹ́rù máa ń bà ẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí as long as tó bá ṣì wà láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta nǹkan kan ò lè ṣẹlẹ̀. Borokini. Ojú mi ò lọ kọ́. Kábíyèsí ló kí máa lọ. Ṣé bí mi ni mò ń sọ̀rọ̀? Olóòrò lọ bí kankan. Èmi á fẹ́ màá tún fẹ́ ọmọ inú ẹ̀. Kábíyèsí. Kí ni? Má jẹ́ kó bá yín lọ. Kí lè sọ bẹ́ẹ̀ ni? Ìwọ lè ń sọ̀rọ̀ pa ìwọ ní. Ìwọ. Bẹ́ẹ̀ni. Ǹjọ́ mọ̀ pé nǹkan tí gbogbo ìbùdó bá mọ̀ ló ń jẹ́ ìwọ. Ọmọ. Láàrin èmi àti èmi kọ́ ni mo lọ́mọ yìí. Ṣùgbọ́n níwájú gbogbo ìlú àrẹ̀mọ ọba ló ń wù yẹn. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. Ṣòro bí omi lẹ́yìn. Tí kò ní léwu lọ́jọ́ iwájú. Má ṣe àníyàn rẹ̀. Fún àsìkò táwọn èmi náà lọ. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí ó bá ti kúrò láàrin wa tí kẹta ò lè kú. Ṣùgbọ́n. Kábíyèsí. Ẹ pariwo ni. Wọ́n tún ti bẹ̀rẹ̀. Kí ni tí wọ́n wọlé ìwà? Kábíyèsí. Ọ̀rọ̀ yìí ti kúrò ní tá a dọwọ́ bò. Àwọn èèyàn oṣù kan forí lésù ká mọ́ o. Ìlú Pàkúrọ̀ yìí ti wá di ìlú aráàlú báyìí o. Ẹ wo ọ̀rọ̀ ìràpadà yìí. Ẹ má bínú olúwa mi. Lóde gan-an àlè sàn àlè wo nílé olóko lè roko lódò lè rodò á sì gbọ́dọ̀ wù. Ẹ̀yin là bá wí. Tí n bá sọ fún yín pé ọ̀rọ̀ yìí ò sún mi irọ́ ni mo pa. Ṣé rí lọ́wọ́ tàwa ẹ̀ kí gbogbo ọkùnrin ilé kò dilé mú un. Àwọn ọlọ́dẹ mo ti bá wọn ní gbólóhùn wọ́n dẹ̀ ti ní àwọn àṣà gbogbo pa wọn ṣùgbọ́n ẹran yẹ kẹ́ mọ̀ pé díẹ̀ ọmọkùnrin yẹn tó. So ẹ̀yin tẹ́ bá jẹ́ aláṣẹ ilé yìí ẹ tètè dílé yín olè ò ní pa wá lọ́mọ. Ẹ wá gbọ́ kábíyèsí. Olè tí wọ́n bá wá mú àti àbíkátẹ̀ wá sọ pé èyí tó bá tiẹ̀ wá kẹ́rù tó sì sá lọ ṣé ta ni ó wà jẹ́. Olè tó bá mú ẹ̀sẹ̀ yẹn kọ́kọ́ dáa fún wọn àmọ́ nǹkan tá a ṣe láti. Àní tí wọn. Èyí tàn bá wá rí mú kọ́ tó sì ti kẹ́rù lọ. Ọtí mi ní sọ fún yín ni pé ẹ̀ṣọ́ lè yín bó ṣe ẹ lọ ra bájínọ́tù lọ́jà Kẹsàn. Tẹ́tẹ́ kan lọ gbà ọ̀pá fẹ́tẹ́ wá lọ gbà. Kérésìmesì fẹ́ẹ́ dé. It's all fun and games
till the tables turn. You don't get body, no cool body, oh no, no. The sky could vanish and hell would fall. Oh, my brother, I go red. Biku ile o paniyo, tode ole muni. I too sabi badi, oh no she Jesse. Ikú tí ojú gbà ẹni o, òwe ló ń pa fún ni o. Àbí wo wìjọ? Jìmí tóun ti tẹ́tẹ́. èmi ọ̀gbẹ́yìn kùnlé mọ iye odù tó wù lójú ọpọ́n ògbólógbò babaláwo tí forí aláṣejù sánpẹ̀lẹ̀ èmi agbọ́sẹ̀ẹsẹ̀ fàyà. ẹgbẹ́nu sọ̀hún ṣé òṣìwò lẹ̀ ń gbọ́. àdọ̀gán máa fojú mi rírá rè o kò ṣẹjọ́ yín kò ṣẹjọ́ yín rárá jù báyìí náà lọ jù báyìí náà kí la gbé fún yín bá ṣe ranjú múlẹ̀ ìwà mú tọ̀hún wá jẹ́jẹ́jẹ́ náà jù báyìí náà lọ ẹ máa jẹ́ sórí ibi dédé á dáradára àwọ̀ ẹ dẹ̀ sọ fún yẹn ojú mi ẹ má jẹ́ rí yín ta tí n bá pàdé yín ta tí bá kò sí wàhálà 250,000 ẹyẹ àdán á dáradára ẹ má jẹ́ rí kí ni kó tó máa nà yín wà lára yín á dáradára ọ̀sì. àbí kí n bu nǹkan ju ọmọ yìí ni èmi máa ní. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé ìtẹ̀síwájú company yìí òun ló jẹ wá lógún and of course we expect everybody láti ṣe iṣẹ́ tó tọ́ àti tó yẹ and as a matter of fact I've got good news we will be expanding very soon and then I expect kí everybody perform beyond expectation so as to get our goals. And our aims. So, and then, meanwhile, I need a guest in our midst, as we all can see. We have a new staff. And I would love to introduce to you Funto Kalejaye. Wow. Yeah, welcome. Thank you. Accountant. Yeah. I will be handing her over to you. Okay. Because I personally want you to train her. Right, sir. I need her to learn the ropes, okay. From the bottom to the top. Okay. So, I feel you're in a position to teach her. Yes, sir. I mean, starting as a frontline customer agent is not bad. Yes. So, Funto, anything to manage, please don't hesitate to ask. I'll do just that, sir. Thank you. Good. Without further ado, I believe that Atishi Yes. So we can all return to our duty post. Thank you, sir. Yeah, Thank you, sir. Yes, sir. Sir, ó mà ní kankan tí mo fẹ́ bá yín sọ. Emeka rán Bílẹ̀ wá bá mi. Ó ní kí wọ́n dẹ̀yìn lẹ́yìn òun. Wípé tí wọ́n bá dẹ̀yìn lẹ́yìn òun pé nǹkan burúkú máa ṣẹlẹ̀. Yeah. Nǹkan burúkú máa ṣẹlẹ̀. Of course, nǹkan burúkú máa ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀ a kàn ń sún síwájú ni kò sígbà tí kò ní ṣẹlẹ̀. Àmọ́ kí la wá fẹ́ ṣe sí gangan báyìí? Ṣé rí nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni pé kó make sure pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí any member of my family. But how? There is this police officer, Jimomo, a very tough officer. Oh, very, very tough. Only ni ma sọ fún kó handle Emeka. Yes. But before then, only nǹkan tí mo fẹ́ ká ṣe, mo fẹ́ ká gbé ìgbésẹ̀ kan. Okay. You have your phone here? Ben. Yeah. I want you to put it on video and record whatever I want to say now. Video. Yeah. Are you ready? Ben. Good. Video. All right. Mo kí
gbogbo ọmọ Nàìjíríà gbogbo. Orúkọ tèmi ni Deji Lawson. Nǹkan tí mo fẹ́ sọ yìí, mo mọ̀ pé ó máa ṣe àǹfààní púpọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. So mo fẹ́ kẹ́ tẹ́tí lẹ́kọ̀ọ́. Iṣẹ́ drug ni mo ń ṣe. Yeah, I'm a drug dealer. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ drug yìí nígbà tí mo pàdé ọ̀rẹ́ mi kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Ọ̀ka. I was part of a team called 7. Mi ò tí fẹ́ kẹ́ mọ̀ pa ẹ̀ for now. Àmọ́ ẹ káàárọ̀ ma. Báwo ni káàárọ̀? Dáadáa ni mà, ṣé dáadáa lẹ jí mà? Alright, so Mrs. Remi Lawson wọ́n wá láàárọ̀ yìí. Wọ́n ti wá ọgbà tán dẹ̀ wá rí yín, wọ́n ti wá lọ drop letter sí ọ́fíìsì yín lókè. Wọ́n ní pé kẹ́ fún Miss Lọ́ládé ní lẹ́tà yẹn. Ok, kí ló tí o fi fún ọ̀gá kọ́gà fún? No, wọ́n ní pé ẹ̀yin gangan ni kẹ́ fún Miss Lọ́ládé. Bẹ́ẹ̀ni. Ó dàbọ̀ ṣé, mọ́. take care. Yes, ma. Borokini. Hi, good afternoon. I have a letter for you. Oh, okay. Yeah. Okay. Yeah. Oga Kushen. Yeah, thank you. I don't understand. Sack letter. But ẹ̀yin lẹ pè mí wá sẹ́kù fúnra yín. Slow down. Slow down. What do you mean by that, Koyemi? Fonto just gave me this. I don't understand. But I did not authorize this. Who did you say gave you this? She just handed it over to me, sir. Not too long. Funto. Yes. I'm coming. Give me a minute. Okay. Yes, Funto. I'm coming to my office right away. Loladi, this is not effective, okay? Okay. Don't stress yourself about it. Are you sure, sir? Yes. Don't worry. Just go. Okay. I believe I can count. Don't worry. You can. Thank you, sir. All right. You called for me, sir. Who gave you this? Mrs. Remy. Okay. And you did not deem it fit to let me know? She said there was no point. Only because you need. Okay. I apologize, sir. Get out of my office. Okay, sir. Get out! My brother said you want to be my money. I have no one else to talk to. Kilo share. I have to get Emeka as soon as possible. I thought we've gone over this. I am doing this with or without you. Certainly without me. Mi ò ready láti fi ra mi sínú wàhálà tí ò kìí ṣe tèmi rárá. I thought you cared about me. Torí ẹ̀ náà mo ṣe fi ń bẹ̀ pé kó jọ jáwọ́ kúrò nínú wàhálà yìí. But I can't, and you know it. If you can't, then we have to do it the legal way. I have some police officers we can call. They will make your case top priority. Simple. Long thing, I don't need all of that process. I just need 1 minute with Emeka, a bullet to the head, and that's it. People go right, she'll party near. Ṣé o gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ṣá? Yes, mo rò dáadáa kí n tó wá síbí báyìí. This is a mistake. Jọ̀ọ́, Ọlọ́run mo fi bẹ̀. Jáwọ́. I beg you, please. Let it just go. It's obvious you can be of no help to me, so staying here is a waste of time. Jason. Thank you. Jason! Hey. Jason Bond. How far? Tell me where Emeka is. Mi ò ráyè. Ibi tó bá wà gangan ni kẹ́ sọ fún mi. Mo ní mi ò ráyè. Fi mí sílẹ̀. Okay, you know what? Here's the deal. Tell me how much you want. Èló lẹ fẹ́, I'll give it to you. Ṣé gbogbo nǹkan lówó ni? I don't want your money. Just go away. Please, just tell me where he is. Kí ni problem ẹ? Mo ní mi ò need owó ẹ, mi ò need anything. Má jẹ́jọ́ ẹ o.
Have fun. What's up? We'll see now. Who sent you? Oh, let me run it. We could break this one head now. Easy. Easy. Where's your boss? Emeka da. Easy. Easy. Ọ̀gá yín da. Easy. Emeka da. Ṣé tí yín dín ni? Ibo ló ti wá? Kí ló kan ìwọ àti Emeka? Ibo l'Emeka wà? Do you know where he is? Ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹni kò dá mi lóhùn. Emeka ni mo ní business pẹ̀lú. Ibo ló wà? I want to kill him. Listen, kí ló dé tó ṣe fẹ́ pa? Ó pa bàbá mi. Tó bá fún mi ní 250,000 naira, I will kill him. Okay. So, nǹkan tó ń sọ ń sìn ni pé o mọ whereabout ibi tí fún tọ́ wà. Tí ẹ sì rí lé ní mi tí rí mi ò mọ̀. No, a kò fẹ́ rí ní kò say anything. Just want to see her, that's all. Funta! Stop there! Stop there! Hey, stop there! Funta! Kí wait, let me call her. Hello, Funto. Funto, kí ló tó ń sáré? Bọ́ mo fẹ́ kó mọ̀ náà, ó lè sáré jù jíjí ẹ lọ. Funto. Okay, Funto. Sọ fún mi. Níbo ló wà? I swear, a máa mú ẹ lọ síbi táyé ẹ ti máa dáa. Funto. Okay, ṣó mọ nǹkan? Jẹ́ kí n jẹ́ kó yí ẹ báyìí. Ṣé ìta tí ń lé ẹ tó dúró yìí? Ìta bá tún fi wá rí ẹ lọ́tẹ̀ yìí. Funto, mo fẹ́ kó mọ̀ and take it easy pẹ̀lú ẹ rárá. Ṣé ti yẹ mú iye sọ yẹn? Hello, Funto. Hello. Akin, kí ló ṣẹlẹ̀? Ṣókọ̀s fún ọmọ ẹ létí ni. Ajé.
Borokini. Ẹ má bínú pé mo já wá sáàfin láì ṣe pé ẹ ránṣẹ́ pé mi. Mo ti já wá. Àmọ́ ọ̀rọ̀ ló dójú ẹ̀. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ, etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. Ọ̀rọ̀ wo nírú ẹ fẹ́ sọ títí kẹta ò gbọ́dọ̀ gbọ́? Sọ́wọ́n ní sọ́jẹ́. Ọ̀rọ̀ kì í kú tóbi ká fọ̀ ọ̀bẹ bù wí ohun tó ní wí. Sọ́wọ́n fẹ́ sọ́jọ́ yẹn. Afọ́bẹ̀rẹ̀ bùjẹ́ yẹn. Ó létí mẹ́ta ò gbọ́dọ̀ gbọ́, etí méjìlá ní bẹ́lẹ̀ yìí. Ẹnu náà láti fi sọ. Tèmi kúkú yé mi. Kábíyèsí, lẹ́yìn yín, ẹni tó bá tún fetí gbọ́, etí yẹn máa di lẹ́sẹ̀kẹsẹ̀. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, máa lọ. Mo ráyé mo sá o, mo bẹ̀rù ayé, ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú, wọ́n á fẹ́ ọ lójú, àmọ́ wọn ò fẹ́ ọ dénú.